lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ẹ rí i pé nínú àwọn ọ̀rọ̀ tí bàbá wa bí a mọ́ tán bá wa sọ ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run, ọ̀kan náà àwọn àlùfáà ọwọ́ júwe àwọn àlùfáà tí wọ́n ń jà fàtàrà ó ní hunaka rijalu sukhtu rabbihim ridahum akrimuhum karamatan. àbájẹ́ tí wọ́n bí dà. هم العلماء عارفون بربهم ومن يصيب والله يلقى لخسارته. àwọn tí a bá ń ròyìn fún wa yẹn mo fẹ́ ṣe àpèjúwe wọn pẹ̀lú Sheikh Atani. أفاني هناك الرجال سخط ربهم. ó ní jẹ́ kí n sọ fún ọ àwọn kan bẹ nínú àwọn àfà. سخط ربهم. nítorí yẹ ọ ni pé kọ́ ọmọ jẹ kí wọ́n bínú torí pé nẹ́fùgbà tí wọ́n bá ń bínú lọ́wọ́ máa bínú. سخط ربهم. ìtọ́fà ni pé wọ́n kì í ṣàì déédéé bínú ìtí ń bí Ọlọ́run nú ní máa bí wọn nú ni. سخط ربهم رداهم ọwọ́ ní ridahum. ohun tó jọ rí bẹ́ẹ̀ ni pé ridahum àwọn tá a ń wí fún ọ yìí tí ká Abdulrasaq jẹ́ kan nínú wọn yìí ó ní ridahum ó ní yọnu wọn tí kankan bá ń yọ wọn nínú tí a bá ń rẹ́rìn tínú wọn ń dùn ridahum Ọlọ́run náà rẹ́rìn lákòókò gbà náà. ridahum. ẹni wọn bá yọnu sí ẹni Ọlọ́run fẹ́ yọnu sí ni yóò wá rán wọn pé ẹ lọ bá ń yọnu sí torí pé mo fẹ́ yọnu sí. akrimuhum karamatan. ó ní àwọn tí ń wí fún ọ yìí akrimuhum karamatan. ẹ pọ́n wọn lé o ẹni àpọ́nlé ni wọ́n o torí pé àpọ́nlé wọn làgbéga fẹ́yìn tẹ̀ ń pọ́n wọn lé ìṣerere sí wọn ní rere ẹ̀yìn tẹ̀ ń ṣerere sí wọn ìdùn wọn nínú ní ìdùnnú ẹ̀yìn tẹ̀ súnmọ́ wọn àfa wa gbé wa pé. ó ní àwọn tí ń sọ fún ọ tí wọ́n sọ pé rìjáàlù ó lè mọ iye ọ ó láwọn tí ń wí ó mọ ọlọ́wọ́n àfa ni kí wá ṣe gbogbo àfa àwọn wo ni ń tọ́ka sí. al-arifuna bi rabbihim. àwọn ní àwọn tá ń pè ní àrífì tí wọ́n dá Ọlọ́run mọ̀ tí ń sọ fún ọ pé Sheikh Abdulrasaq Atani wà nù wọn èèyàn wá lè wà nínú àwọn àrífù yìí yóò ní nǹkan mẹ́fà kan tí mo fún ọ yóò ní nǹkan mẹ́fà. inna Allaha idha ahabba abdan ja'ala fi qalbihi tayyibatan wa rahmah. àwọn tí mo sọ fún ọ pé àwọn ni àrífúnà yìí ẹrú kan ni wọ́n ntẹ́yẹ̀ máa fi ń dá wọn mọ̀ ni mo fi sọ fún ọ yìí kí ló ní yóò ṣe. ja'ala fi qalbihi tayyiban. yóò fi adùn sínú ọkàn wọn kì í sinú rò
wọn kì í sinú rò gbogbo ohun tí máa ń bẹ lẹ́mìí wọn kí nǹkan dà ní gbogbo ohun tí máa ń bẹ lọ́kàn wọn káyọ̀ yẹ̀ yẹn ni gbogbo tí wọn ń bẹ lọ́kàn wọn ìtọ́ bá dàrú tó bá ti dọ́dọ̀ wọn wọ́n tún ṣe àwọn áàrìfí tá a wí àkọ́kọ́ ń tọ́rọ̀ wọn fi sọ́kàn wọn nù wọ̀rọ̀ àmà. wọ̀rọ̀ àmà ta. ẹlẹ́kẹ̀jì tí wọ́n fi sọ́kàn wọn yóò wá fi ìkẹ́ yóò máa wù wọ́n kí gbogbo èèyàn orí kẹ́ kọ́dà ẹni tí ò ṣiṣẹ́ kẹ́ wọ́n rà á fún lọ́dọ̀ Ọlọ́run jọ̀dá wọlá tèmi bá ń fún tí ọba ti lẹ́tọ̀ọ́ sí tọ́ba gbàbí kan tó ṣe ọ́ ó rí i pé tínú Sheikh Abdulrasaq ní bá dùn sí ọ bàbá wa jí sátẹ́rà tọ́ba fẹ́ kọ́ ní nǹkan yóò wá sọ fún ọ pé sọ́dọ̀ ètò ọkọ̀ yìí ọ̀rọ̀ ọkọ̀ ọ̀sẹ̀ lọ́hùn òsì ń bẹ̀ wò òdì lọ́wọ́ ọ̀tọ̀ lẹ́sẹ̀ tó ọ̀sẹ̀ lọ́hùn torí èyí tí mo ní ọ̀sà yìí tọ́ba sàn tọ́ba béèrè yóò fún ọ tọ́ba fún ọ tó lè padà bọ̀ orí pẹ̀lú tó ṣe kò súnmọ́ ìrọ̀ pé ara rẹ̀ ọ̀mọ́ mọ́sùmọ́bí ò ṣe ń bẹ̀ sálẹ̀ ṣe kí ló wí àbá yìí. inna Allah iza ahabba abdan ja'ala fi qalbihi tayyiban wa rahmata. torí bí tayyiba àti rahma ọ̀sẹ̀ lọ́wọ́ mo sì ń bí kọ́ bá ṣe o kò sí ń bí kọ́ bá sì ṣe Ọlọ́run ti gbọ́ ó ti gbà ni. ja'ala fi qalbihi tayyiban wa rahmata. mo fẹ́ yọ kankan bẹ́ẹ̀ òní àbá yìí. dákun pariwo pé Allahu akbar. Allahu akbar. tọ́wárí ẹni tí tayyiba àti rahma tọ́ba wà lọ́kàn rẹ̀ nítorí yẹn máa fi ń dá wọn mọ̀ nǹkan mẹ́fà ni nǹkan yẹn ni mo fẹ́ kó gbé wa. fala yazlim. ó di mẹ́ni. wala yatakabbar. ó di méjì. wala yagidir. ó di mẹ́ta. wala yamukir. ó di mẹ́rin. wala yakhun. ó di márùn. gbogbo ẹni tí a bá wọ ọkàn rẹ̀ títọ́ yíbà àti rámọ̀ bá wà ń bẹ̀ àwọn là ń pè ní àrífí inú táwa fi dá àrífí mọ̀ gbogbo ẹni tí wọ́n ń jẹ́ àrífí o kò ní ní ìwà márùn mo bẹ wí kò ní sínú wà rẹ̀ tó o bá fi èsì márààrún yìí ó rí i pé márààrún yìí ò sí pàtàkì lóòfin ní jiyàn tí mo bá sọ pé àárín inú àwọn àárífùbẹ̀ láì tí wọ́n ń ròyìn fún wa Sheikh Abdulrasaq Atani wà ń bẹ̀ ó lè mọ wá rò pé ṣé lóòótọ́ sí ni ntí ó jọ mọ̀ pé bẹ́ẹ̀ ni làfà wa gbé jáde fún wa yìí ó gbogbo ẹni tí ọba jẹ́ àrífí ọba mi ó fi mímọ́ sọ́kàn rẹ̀ ọba mi ó sì fi rámà ìkẹ́ sọ́kàn rẹ̀ ẹni tí tọ́yíbà àti rámà bá ti wá wà lọ́kàn rẹ̀ yóò jìnà sí nǹkan márùn ní tẹ́lẹ̀ lọ́nu márùn yẹn ni ọmọ wa fi èsì pé Sátánì ní tọ́wọ́ ti yí ọ pé ò ní ọgbọ́dọ̀ yí ọ pé ìfẹ́ nù àwọn àrífí tà ń wí wọn náà wàá bira rẹ tábàkù wọn náà ní àríjọ dáhùn àmọ́ kọ bira rẹ pé títọ́ yíbà àtẹrámà ń bẹ lọ́kàn rẹ tó o bá fura mọ̀ pé nítọ́ yíbà àtẹrámà wọ́n bira rẹ pé ǹjẹ́ nǹkan márùn-ún tá a kà yìí ṣé kò sí pẹ̀lú ẹ tó o bá ti lè ní kankan ní márùn-ún tá a fẹ́ kà yìí kò sínú àwọn àrífì ewu kọ̀ mí jẹ márùn-ún yìí ọba mi ò wá fún àfa wa Alfa Atani nítorí pé tọ́yíbà tẹ́rámà ti gba ọkàn wọn kò jẹ́ kí márààrún yọ̀ ráyè gbogbo ẹni tí ọba ti ní tọ́yíbà wọ̀ rámà lọ́kàn márààrún yìí lọ́wọ́ fi láyé kò wá ní dáa níyìn kò tún ní dáa lọ́wọ́ ẹ̀kọ́ tí mo fi amúnú kí là kọ́kọ́. fala yazlim. kò ní sàbòsí ò ní rí àrífí kan ọjà alábòsí o lè bàtà ní níbi àbòsí tí máa ń bọ ọjà ọmọ pé ń jà nísìn yóò sì sọ tó ṣe tó bá sì di ló ti tán ó ti tán èmi ò rí irú òdodo ọ̀rọ̀ irú ìran òdodo ọ̀rọ̀ ó tilẹ̀ wù kó wúwo tó tí Alfa Atani ò lè sọ kò ní sọ̀rọ̀ ọ̀yàn lẹ́yìn yóò sọ fún ọ bó tilẹ̀ wù kó rí yóò dààmú ọ lójú pé bó ti rí nìyí
tó o bá wá ti gba ẹ̀ṣẹ̀ rẹ lẹ́ṣẹ̀ yóò tán àmọ́ tó o bá gbẹ̀ṣẹ̀ rẹ lẹ́ṣẹ̀ òun ni wàhálà. aláyẹsílẹ̀ ò ní bá a pẹ̀lú àbòsí gbogbo àwọn àrífì wọn kì í ṣàbòsí ọmọnìkejì torí pé ibi tí wọ́n ń lọ yẹn àbòsí àmọ́ já wọn bọ́ láti bẹ̀ kéjẹ́ wọn rókè gùn. tọ́ba ti rí ààrẹ kọ́ fẹ́ gòkè orí gùn gbogbo ìgbà lọ́nà àlákànjábọ̀ alábòsí ni ọ. ibi tó ń há sínú alábòsí wọn kì í jẹ́ kó gun òkè. àwọn mẹ̀lẹ́kà tó ń ọpẹ́rẹ́tì pẹ̀lú àwọn alábòsí wọ́n ti sọ okùn kan sí wọn lẹ́sẹ̀ gbogbo ọjọ́ tí wọ́n ti fẹ́ ga wọ́n mọ̀ já wọn bọ́. àlífà àwọn àtàní wọn kì í ṣalábòsí torí pé wọ́n ń bẹ́nu àwọn àrífù billah. wala yatakabbar. ẹlẹ́kejì nu ó lè rí àwọn àrífù billah kí wọ́n jẹ́ onígbèraga. ó yẹ kó yí ọ bí n ti ń wù yìí. kò sí ẹni náà bó tilẹ̀ wù kọ́ mọ tí àlífà ò ní rẹ́spẹ̀tì. kọ́dà bá àlífà ju ọ lọ kọ́mọ̀ kó ju ọ lọ yóò tún máa wá pa ọ lé. ọ̀dọ̀ àlífà ni mo ti rí ẹni téèyàn lọ ọ̀dọ̀ rẹ̀ lé kọ̀ọ̀kan tó tún máa lo ẹgbẹ́ tó wá kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀. torí pé ń bẹnu àwọn àrífín ni o wọ́n ka ara rẹ̀ tí ó ń tó kéré lọ́mọ náà gún tí bá ti ń bẹ lọ́kàn rẹ̀ ó sínú àwọn àrífín tó bá dókè ó tún jábọ́. ó di mélòó? naam. wala yagidiru. wàlákìní. wala yagidiru. àwọn tí wọ́n jẹ́ àrífín láàyè gìdírù wọ́n kì í ṣe jàmbá wọ́n jàmbá yàn wọ́n kì í dalẹ̀ wọ́n kì í dalẹ̀. o lè bá àlífà àtàní ṣe kọ́ wá regret. ó ní pé àlífà sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní èmi pẹ̀lú àwọn alẹ́mọ́ ríra wa lóṣù mẹ́fà àmọ́jọ́ bá a ríra wa kẹ́yìn níbi tá a sọ̀rọ̀ síhùn náà lọ̀rọ̀ wa kò yí bí àwọn arífù gidi tí wọ́n ṣe nu wọn ò ní dalẹ̀ ọ̀rẹ́ wọn. téèyàn bá bá àtàní ṣe tó bá lóun sàbámọ̀ ẹ fi èsì òun tọ̀hún ni ọ̀dà òun ló ń jàǹbá torí pé béèyàn bá ti débi tí wọ́n dé òun kò lè dalẹ̀ mọ́ nbí ẹ bá ti sọ sílẹ̀ lẹ́nu bá ẹ yẹ kó dáa fún wọn náà jù báyìí lọ àmọ́ gbogbo àwọn tí wọ́n bọ́ ṣe lọ dalẹ̀ wọn ọ̀tọ̀ ni tó sọ lójú wọn ọ̀tọ̀ ni tó sọ lẹ́yìn wọn ọ̀tọ̀ ni tó lọ fẹ́ fún wọn ọ̀tọ̀ ni tó padà fún wọn ọ̀tọ̀ ni tó lọ ṣe fún wọn ọ̀tọ̀ ni tó padà ṣe ọ̀dàlẹ̀ ni ọ́ ọ̀dàlẹ̀ kì í dókè tọ́dàlẹ̀ bá rí ọgbọ́n kan dá láti dókè yóò tún wálẹ̀ padà wá bá àwọn ọ̀dàlẹ̀ ẹgbẹ́ rẹ̀ ṣé wa atani alkitab wọn kì í ṣe ọ̀dàlẹ̀ pẹ̀lú gbogbo ẹni tí wọ́n bá ṣe torí pé wọn ọ̀dàlẹ̀ láàrin àwọn àkọ́bá wọn ó di mélòó naam. wala yamukur. wọlá kìlómi. wala yamukur. ẹlẹ́kẹ̀rin nu àwọn àrífí pé dètè aburú lérí ẹni ẹlẹ́ni wọn kì í dètè wọ́n máa ń lọ straight forward ìtí wọ́n bá wí lẹ́nu níbẹ̀ lọ́kàn wọn ìtọ́ bá wà lọ́kàn wọn òun ni wọ́n wí yanni wọ́n kì í fi dúdú sínú kí wọ́n tó funfun jáde. wọ́n dàbí pé àbájẹ́ túmọ̀ bí ìlàjọ ń sọ̀rọ̀ nígbà tí àwọn ń bọ̀ àbájẹ́ túmọ̀ bí wọ́n á ní òun ò mọ irú tàlífà láti bí oṣù mẹ́fà àwọn tí ń sọ pé kí wọ́n tẹ káàdì kí wọ́n já tètè máa há káàdì wọ́n ní báyìí bàbá kéde lọ́la pé ọ̀la ní ṣèyàwó yóò kún bí ẹni títí ń sọ fáwọn èèyàn látọdún kan ni tó pé kálukú ọ̀sọ̀ pé a ti mọ̀ wá wọn gbogbo nǹkan wọ́n fi lọ́lọ́ lọ́wọ́ wọ́n kì í dètè sí ìyàbẹ̀lẹ̀ wọn dètè sọ́lọ́hún. Ǹjẹ́ ọmọ pé wọ́n ń bẹ nínú àrífù billahi tí wọn náà bá fẹ́ wà nínú àwọn àrífù wọ́n dètè aburú wọn tí gbogbo nǹkan sọ́wọ́ ọlọ́run gbàgbọ́n ní í ṣe gbogbo elétekéte wọn ò ní gòkè tó bá gòkè wọn jábọ́ ó ti mélòó naam. wala yakhunu. wọn wá ní ṣe jàmbá fún yàn
wọn ò ní fojú rẹ náà yàn ṣeun gbogbo èèyàn ni wọ́n kà kún bí ẹ ti ka àdúrà Ọlọ́run kún bẹ́ẹ̀ ni wọ́n ka ìgbésí ayé àwọn ọmọ ènìyàn kún yóò yé wọn pé ẹni tá a rí nílẹ̀ lónìí àwọn lè jí láàárọ̀ látàbà lókè wọ́n máa wo gbogbo èèyàn níwò pé kò sẹ́jọ́ tọ́lọ́wọ́ lè dá lérí rẹ̀ ẹja sóore fún lónìí torí ọ̀la àmọ́ tí ó dà gbogbo èèyàn ni wọ́n kà kún kọ́dà ẹni tí ọ̀kára rẹ̀ wọ́n kà kún ṣé àbá ọmọ wa pè sákèsí pé kàǹkan kún èyí sì máa kàǹkan kún ní ayé nípa ìwọ́n tí wọ́n ń sọ bẹ́ẹ̀ fún yẹn wọ́n kà ọkùn ni torí pé wọn fẹ́ jùlọ àmì márààrún yìí ní ń bẹ pẹ̀lú yín lẹ́fíèsí torí pé àtọ́yíbà wọ̀ráàmà ọgbà ọkàn yín kò jẹ́ kí márààrún tí ọ̀dà ìyọ́ra yìí bẹ̀ lè fi wà nínú àwọn rìjáàlì. ọmọ yòó lọ́mọ òun àárín fún nábìrán bẹ́ẹ̀ wà má yọ sí wọ́n lọ iye lẹ́kọ̀ọ́ kọ́sọ́ ọ̀tá. ibi tí wọ́n fẹ́ gbé sí fún ọ ni pé ẹni tó bá ní méjèèjì tó ní tọ́yíbà tó ní ráàmà tí ò wá ní márààrún yẹn láburú àwọn ní àrífì tẹ́bá wá ní àrífì léyìn àbáwá ni wọ́n máa ń yá. wọ́n máa ń yá sí wọ́n lọ iye lẹ́kọ̀ọ́ kọ́sọ́ ọ̀tá. tí èèyàn bá ṣèṣì fara lù wọ́n olùbábọ̀ ìyàwó àwọn tá à ń pè ní àrífì wọ́n pẹ̀lú àánú wọn tọ́lá wọn ti béèrè àánú Ọlọ́run ọba mi ti gbélé wọn lọ́wọ́ ó wá yọ̀ǹda fún wa pé ẹni ẹ bá fẹ́ fún ẹ fún abẹ́rẹ́ ọ̀hún